أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه واتباعه وسلم آمين. kò sí àsìkò fún wa ẹni tó bá ní brain tó ń jáde ní gbogbo ìgbà tó bá gbé máìkì fún lọ́wọ́ yìí kò gbọdọ̀ tún máa fàsìkò gùn àmọ́ kankan wà tí máa ń fẹ́ kí n ṣe lóde tí n bá ti rí iṣẹ́ alhamdulilayi bá a ṣe tó yìí pẹ̀lú báwọn yẹn lọ yìí bàbá bá a ṣe tó kù yìí ajá àjọ bàbá ọlọ́run kan ní la ilaha illallah. La ilaha illallah. alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ní sófù ẹlẹ́ẹ̀kejì ká tún ní la ilaha illallah. La ilaha illallah. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ní dáná ká ní la ilaha illallah. La ilaha illallah. káwáàdì ládé ká ní muhammadu rasulullah. Muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. nam fususon gbogbo àwọn ẹlẹ́wọ̀n tó ti lọ bisimilahi kulu uwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ọ̀rọ̀ méjì ní sọ tí ń gbé báyìí kílẹ̀ ọ̀rọ̀ yẹn ju pé wàllahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa mo fi ọlọ́run ọba mi tó láyé tó lọ́run mo fi búra mi wọ́n bá sọ fún mi pé ń dìwò yìí ní bíbá ilé ni má jìyà èyí jẹ́ ọdún kan pé mo wá bí lálẹ́ yìí Yusufu tó dúró yìí ló sọ fún mi pé èyí ni Laylatul Qadri àfàwà Kamaru mo wá rántí pé àfa náà fẹnu ara wọn sọ fún mi ọ̀tọ̀ níbi tí mi fẹ́ rán ọ̀tọ̀ níbi tí ń lọ ìfẹ́ ni mo lò débi pé kí n débi láago mẹ́wàá táfà Kamaru bá ti rí mi báyìí tó bá dago mẹ́wàá bọ̀ yín sálọ nìyẹn bàbá tó lè jẹ́rìí sọ̀rọ̀ òun ni bàbá wa tó jòkó lẹ̀ yìí mo sọ fún bàbá yìí nígbà mo dé mo ní bàbá tó bá ti di jásímẹ̀ẹ́dógún ń lọ padà torí mo program tó fẹ́ rán mo ṣe asamtu bi rabbil kaaba mo wá jòkó lẹ̀ nígbà mo jókòó ìrádọ̀ ọlọ́run tí ń rí tí ò ṣírò ẹ̀ ní mo sí láàlàṣe ni wọ́n ń ṣe ní mo sí rádaràda ni wọ́n ń ṣe ní mo sí rédèrèdè ni wọ́n ń ṣe mo sí ìṣe bí ìjọmọ́tì Ìlọrin lọ́dọ̀ mi tí mo ti wá Allah. ìwà bí ìjọmọ́tì Ìlọrin lọ́dọ̀ mi tí mo ti wá Laylatul Qadri bí ìjọmọ́tì Ìlọrin tí mo ti wá ìwà lè lọ mọ́ ara mi wá bàṣáṣà ni wọ́n á jòkó lẹ̀ mo tún wá ní tó bá di 11 o'clock ìmọ̀ lọ́lé padà kó lè la akọ wàlàwù kánà sí nàfsíkà àwọn wàlàwù kánà mọ̀rọ̀ kò síwájú bá balaba bẹ́ẹ̀ tí n ti lè sọ̀rọ̀ ibi tí mo bá gbèsè ayé mi délé ní báyìí ọmọ mi Idris tajọ wa ó ń láìkì àfa Kamaru púpọ̀ ó ń láìkì ẹ̀ sí èrè ó wá lóun fẹ́ lọ yẹn nẹ́fìlà lẹ́yìn wọn mo wá nílò ọ̀yàn ìnú wájú kúlẹ̀ àti bàbá yìí ìwà ń sọmọ mi kún yẹn nẹ́fìlà àtàkà máa lọ kí n sì lè fi ọmọ ẹlẹ láláyìí má mu lọ mọmọdé yà yìí dandan ni kí n mu lọ lé wọn yẹn nẹfìlà àtàwọn yẹn tán àfa ọlọtọ níyà yín lé ní ọlọmọdé sànù wa mo tún wá sọ Yusufu kóhun náà dé Yusufu kì í fọmọlé lọ Yusufu tó bá tó tọmọlé máa mú bọ̀ wá Yusufu náà ò dé bọ̀rọ̀ tá a fi wá di aago méjìlá ń bí mi bá gba kámú ni wọ́n bá ń pè mí lọ́tún wọ́n ń pè mí lọ́sì àsọlọ́run ti kọ́ pé mi ní ibi ní lo ìgbésí ayé mi sí láti alẹ́ tí ó fi di òru. Allah. gbogbo àwọn afáàmù kí àmọ́ ẹ bá náwó yín báyìí ẹ dàgbọ́ ní la ilaha illallah. La ilaha illallah. gbogbo ẹni tó bá fẹ́ràn àràfà wa Kamarudeen Suga ẹ bá náwó yìí. àwọn kan ò fẹ́ràn àwọn ọ̀rọ̀ bí àdàbò tó dábàá báyìí. ọlọ́run bá báyìí á sà fúnra wa ọlọ́run dàrú mọ́ra lójú ni àfẹ́ràn rẹ̀ fẹ́ràn rẹ̀ tọ́lọ́run ọlọ́run ló fẹ́ràn rẹ̀ ọmọ nẹ́bí àdàmà wọn àdá bá ṣe wà yìí ẹ bá náwó báyìí sí wọn ọwọ́ tí mo ta nà sí wọn yìí yóò máa transfer sọ́dọ̀ ẹ̀gbẹ́ wọn tí wọ́n jókòó yìí Sheikh Alhaji insha Allah Abdulrahim wọ́n ti lọ mọ́kà masha Allah àwa ẹlọ́mù ẹ bá náwó sí bàbá méjèèjì yìí wákà kan náà ní ma dá fún àwọn méjèèjì wákàtí ń dá fún àwọn méjèèjì yẹn kó máa lọ sórí gbogbo àfọ àtàjókulẹ̀ báyìí wákà yìí náà kó máa padà sọ́dọ̀ wọ́n tó náwó sí wa yìí pé ọlọ́run máa pa fún wa o
má máa pa fún wa. ọlọ́run má máa pa fún wa o. ọlọ́run má máa pa fún wa. kó má máa kú kó má ṣàárẹ̀. ọlọ́run má máa pa kó fún wa. má máa kú kó má ṣàgbákò. ọlọ́run má máa pa fún wa. Àti Kàmárù ọlọ́run má máa pa fún wa. ọlọ́run má máa pa Kàmárù fún wa. ṣúgà ọlọ́run má máa pa fún wa. ọlọ́run má máa pa fún wa. kó má máa kú kó má ṣàárẹ̀. ọlọ́run má máa pa fún wa. wọlá ànábì tí ń jẹ́ Muhammad. àmín ọlọ́run má máa pa fún wa. wọlá oṣù Ramadana. àmín ọlọ́run má máa pa fún wa. لقد جاءكم لإلاف بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلاف مدة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم صدق كريم. الله